ẹ̀yin ènìyàn wa àṣírí tú o. Àṣírí Ṣèyí Mákindé àti gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n kó lọ nílé ìwé, àṣírí wọn tú o. ẹ̀yin ènìyàn wa, ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ ti padà bẹ́yìn yọ o. ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. Ayọ̀ Fáyọ̀ṣe, ìyẹn ni gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí. Ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, ọ̀rọ̀ òṣèlú kọ́ leléyìí tẹ́ ń sọ lẹ́nu yìí? Ayọ̀ Fáyọ̀ṣe, gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí, ó ní àwọn ọmọ tí wọ́n kó lọ́yọ̀ọ́, àwọn ọmọ iléèwé àti olùkọ́ yẹn, ó ní orchestrated ni. Ó ní orchestrated ni wípé wọ́n fẹ́ fi blackmail ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Ó ní wọ́n ṣètò ẹ̀ ní orchestrated, kan ṣètò nǹkan. Ó ní wọ́n ṣètò ẹ̀ ní wípé torí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe APC. Ó ní ìdí nìyẹn tí wọ́n fi orchestrated ẹ̀ láti fi ba ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́, láti fi blackmail ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yin ènìyàn wa, àtayọ̀ Fáyọ̀ṣe àti Ṣèyí Mákindé àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ wá gbogbo ọ̀nà bí wọ́n ṣe gba àwọn ọmọ wọ̀nyí sílẹ̀ o. ọ̀rọ̀ òṣèlú lẹ̀ mú bọ̀ yìí o, wọ́n ti ń ti òṣèlú bọ̀ ọ̀rọ̀ yìí o. Ó dà, gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọ̀ Fáyọ̀ṣe, ìpínlẹ̀ Kwara gọ́vnà Abdulrahmanu Abdulrasaq, pátì wo ló ń ṣe? ìpínlẹ̀ Niger State tí wọ́n ti kó àwọn ọmọ lọ over 300, àwọn ọmọ iléèwé tí wọ́n lọ kó ní St. Mary, tó jẹ́ pé helicopter ni wọ́n fi wá kó àwọn ọmọ, tí ìròyìn fi jẹ́ kó yé wa wípé wọ́n deploy àwọn ológun kúrò ní ọ̀nà, kò tí ì ju nǹkan bí 30 minutes ni àwọn agbésùmọ̀mí ni wọ́n wá. Ta ló deploy ológun kúrò ní Niger State nígbà yẹn? Gọ́vnà Niger State ṣé kìí ṣe APC ni? Gọ́vnà Borno ṣé kìí ṣe APC ni? Gọ́vnà Benue State tí wọ́n ti ń pa àwọn kìrìsìtẹ́nì, tí wọ́n ń dáná sun ilé, tí wọ́n ń kó àwọn ọmọ bó ṣe wù wọ́n, ṣé kìí ṣe ìjọba APC ló wà ń bẹ̀ ni? ṣe rí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ wọ́n ti òṣèlú bọ̀ o. ẹ má fi àwọn ọmọ ọlọ́mọ play politiku o. ẹ̀yin ènìyàn wọ́n jẹ́ ká fi ohùn sí, kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ayọ̀délé Fáyọ̀ṣe nígbà tó lọ sórí Channel TV àná tó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kẹfà ọdún tí a wà yìí ló sọ ọ̀rọ̀ yẹn o. àná tó ń ṣe ọjọ́ ajé, èní lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kẹfà 2026. jẹ́ kí a gbọ́rọ̀ lẹ́nu gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọ̀délé Fáyọ̀ṣe. ó ní àwọn ọmọ tí wọ́n kó nílé ìwé àti olùkọ́ tí wọ́n bẹ́ lórí, ó ní orchestrated ni. He did not take any action. No steps were taken. It was after all those nominations that he went to the family to visit them, that he brought somebody out, started crying, the husband of one of the women. It is sad. I can sometimes believe that this was orchestrated in a way, I'm not saying totally, by the government of Oyo State to blackmail President Tinubu, in a way. At the same time, but that will be no, Governor Fayose, that's going to be a very heavy allegation, because you're talking about lives of people, we are talking about innocent children, we are talking about fathers, mothers of innocent people, alleging that a government is responsible to kidnap his own citizen. Excuse me. That's way off the line, don't you think, Governor Fayose? No, I disagree. You can't say that without any evidence. No, you can't say that, Governor Fayose. You don't have any evidence to claim that. You can't allege against a government that is intentionally kidnapping his own citizen to blackmail a federal government. No evidence to that. Do you have? Can you wait 1 second, Shehu? I started this conversation by telling you this may be a way, and I said it may not. Politics largely has been responsible for kidnapping by what we had and what we imagined when this thing started from the north. And I want to say to you, anything is possible. If an individual can fake his own abduction, anybody can do anything, Shehu, but that's on the side, for God's sake. What I'm saying to you... No, I'm just... So, Governor Fayose, why I'm disagreeing with you is because of the sensitivity of the families and the innocent people that are involved. That's why I don't want us to
match on the sensibility or mess their sensibility up. That's the reason why I don't think that it's the right narrative to have on this program. You can disagree. It is your right to disagree. It's my right to equally state what I know. I said to you, there are options to life. Recently, in the to Oyo State, very quickly, by this, I want to say to you, before you get to the president in the hierarchy of leadership and governance, there is local government, there is states. States have security votes. They have people that are supposed to be working. They have Amotekun. They have all sorts of names. When you ask governors now, they will say, we are not chief security officers. That is incorrect. That was why I was giving an example of myself. And I want to say to you, in your state, I have strong belief, I may be wrong, that this sometimes can be orchestrated. The governor of your state had his nomination, the nomination of his candidate in the face of this abduction. He did not take any action. No steps were taken. It was after all those nominations that he went to the family to visit them. That he brought somebody out, started crying, the husband of one of the women. It is sad. I can sometimes believe that this was orchestrated in a way, I'm not saying totally, by the government of Oyo State to blackmail President Tinubu. In a way. At the same time, that's going to be 5 weeks ago, they kidnapped people in my own state, Ekiti State. And you are supporting the governor there. Why didn't you tell the governor of Ekiti that you are collecting security votes? Why can't you protect Ekiti people, my brother? Why? You are losing. People are looking at you like, what is this man turning to, my brother? For crying out loud. How? So you mean people that have been crying in APC states, Borno, Katsina, Zamfara, Niger, Kwara, their governors, they pocket their security votes. My brother, Abba, please, if you don't have anything to say, my brother, please, stay quiet like any other former governors. It is not by force to be relevant. By talking, this is not right. So people that died in Ekiti that were kidnapped, so it's because your bow that you are supporting he's been pocketing the security vote. That's why. Abi is the one that buy them. My brother, fear God, fear God, fear God. Ṣé gbọ́ nǹkan tí Peter Fayose ń sọ lẹ́nu? Wọ́n brought out some women. So àwọn ìyá tí wọ́n wà nínú ìnira, àwọn ìyá tó jẹ́ pé ìyá kan jáde wípé ọmọ wọn 4 ní Peter Fayose kò sọ ṣákálá. Ìkà ní gbogbo yín, ìkà. Ẹ̀yin ènìyàn wa, ṣé ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọ̀délé Fáyọ̀ṣe. Ẹ̀yin tí ẹ ń ṣe òṣèlú nílẹ̀ Yorùbá, ọ̀rọ̀ ilé tẹ́ mẹ́nu báyìí, ibi tẹ́ ń bá ọ̀rọ̀ yìí ń lọ yìí, ẹ má fi àwọn ọmọ ọlọ́mọ play politiku o. Ṣé ẹ mọ̀ wípé Ayọ̀délé Fáyọ̀ṣe àti Ṣèyí Mákindé ọ̀rọ̀ wọn ò yéra wọn látàrí crisis tó wà láàrin APC àti PDP àti Ayọ̀délé Fáyọ̀ṣe tó yẹ pé òun náà PDP ni bóyá ó ti wá padà di APC báyìí torí gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí, gbogbo àwọn tó ń bọ́ lẹ́nu ẹ̀yìn ọ̀rọ̀ olóṣèlú ni. Ṣó wá dáa àtayọ̀délé Fáyọ̀ṣe àti ààrẹ Tinubu àti Ṣèyí Mákindé ọmọ Yorùbá ni yín o. Ṣé ó wá dáa kẹ́ ẹ wá máa wá fi àwọn ará ìlú kẹ́ ẹ fi máa gbá tẹ́tẹ́ olóṣèlú àti pé ó jẹ́ orchestrated o àti kò ṣe orchestrated o, bóyá ẹ ṣètò ẹ o àbí ẹ ṣètò ẹ o. Bring back our children. Tẹ́ ẹ bá fẹ́ fi ọmọ ṣe òṣèlú, ẹ lọ sí àwọn orílẹ̀-èdè tẹ́ ẹ kó àwọn ọmọ yín sí, ẹ lọ kó wọn wálé kẹ́ wá fi wọ́n ṣe òṣèlú. Àti wípé ẹ̀yin ènìyàn wa, ọ̀rọ̀ tí Ayọ̀délé Fáyọ̀ṣe tó sọ yìí, kí ló ń tẹ́ ẹ rí sí? Ṣé lóòótọ́ ni? Ṣé ó jọ irọ́ ni? Àbó jọ òótọ́? Ó ní wọ́n orchestrated ẹ̀ ni.
àwọn wo ni talẹni tó orchestrated ẹ̀, àwọn wo ló wà ń díẹ̀. Ṣé tí gómìnà bá wà ní ìpínlẹ̀, so gómìnà àti ṣètò bí wọ́n ṣe wá kó àwọn ọmọ ìpínlẹ̀ òun gbé, okay, ó fẹ́ fi blackmail ààrẹ Tinubu, òun fúnra ara ẹ̀ ṣé kò fi ba ìjọba títí ẹ̀ jẹ́. Ṣé ẹ rí wọn bẹ́yẹn? Ṣé ẹ rí pé nǹkan tá à ń sọ lélẹ̀ wípé àwọn tó ń jẹ́ olóṣèlú yìí wọn ò ní nǹkan gidi kan tí wọ́n fẹ́ ó fà ara ìlú, títí wọ́n ní ipò ní gbogbo wọn ń lé mú kiri. Tẹ́ ẹ bá ṣe àkíyèsí wípé lẹ́yìn ọ̀sẹ̀ tí Ṣèyí Mákindé tó náà ń declare ara ẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà 2027 election tó ń bọ̀ yìí, tó náà ń declare ara wọn as presidential candidate, ní gbogbo rògbòdìyàn yìí ṣẹlẹ̀ o. Ṣé ó wá dáa kó wá jẹ́ wípé ará ìlú tẹ́ ẹ̀ ń sọ wípé ẹ fẹ́ tún ìlú ṣe fún, tẹ́ ẹ ní ẹ̀ ń ṣe corridor, tẹ́ ẹ ní ẹ̀ ń ṣe coastal road, lẹ́tí wá ń jí gbé, lẹ́tí wá ń kó sí ọwọ́ àwọn kìnìún ọmọ ọlọ́mọ, ọmọ ọdún kan, ọmọ ọdún méjì, ẹ fi wọ́n ń ta kite òṣèlú. Eléyìí tó ṣẹlẹ̀ ní Niger State tí wọ́n lọ kó àwọn ọmọ ní St. Mary, òun lẹ̀ ń wò yìí o. Ṣé Ṣèyí Mákindé tó jẹ́ PDP, ṣé òun náà ló lọ orchestrated Niger State? Borno State ṣé òun náà ni? Benue State ṣé òun náà ni? Torí gbogbo àwọn ìpínlẹ̀ wọ̀nyí tí àwọn agbésùnmọ̀mí ti ń ṣòro bí agbọ́n, APC ló wà ń bẹ̀. Edo State APC ni, Kwara APC ni. Òṣèlú bó bá o pa, bó bá o bù lẹ́sẹ̀. Ayọ̀délé Fáyọ̀ṣe, ọ̀rọ̀ ilé ìtẹ́ ń sọ yìí ọ̀rọ̀ òṣèlú ni. Gbogbo yín pátá ní nǹkan tó wà nílẹ̀ ìjọ yé yín, ṣùgbọ́n ẹ rántí àtúbọ̀tán, ẹ rántí àtúbọ̀tán o, wípé ilé tí a bá fi tọ́mọ ìrì ló máa padà wó. Gbogbo àwọn nǹkan tẹ́ ń kójọ àti ipò àti ọrọ̀ tẹ́ torí ẹ̀ tẹ́ ń gbẹ̀mí lẹ́nu mẹ̀kúnnù, gbogbo àwọn ẹ̀jẹ̀ tẹ́ ń ta sílẹ̀, ìdájọ́ ẹ̀ ó máa dé bá yín o. Ẹ̀jẹ̀ wọn ọrùn yín ló wà o. Ẹ̀jẹ̀ wọn àwọn tí wọ́n ń pa lójoojúmọ́ látàrí àìbìkítà yín, látàrí àìláàánú yín, látàrí ìwà ìkà tẹ́ ń hù, ẹ̀jẹ̀ wọn ó máa ké lórí yín o. Ẹ ti wá rí wípé gbogbo nǹkan tó wà nílẹ̀ báyìí ọ̀rọ̀ òṣèlú ni. Ìdí tí gbogbo ará ìlú fi gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo àwọn tẹ́ ń dìbò yàn kò sí èyí tó láàánú mẹ̀kúnnù. So kí ni nǹkan tó lè fà, kí ni ẹ fẹ́ gbà ń bẹ̀, kí ni nǹkan tó fẹ́ dà fún yín tẹ́ ẹ torí ẹ̀ tẹ́ ẹ ń yọ̀ǹda àwọn èèyàn tẹ́ ẹ jẹ́ adarílé lórí, tẹ́ ẹ ń yọ̀ǹda wọn fún Fúlàní, tẹ́ ẹ ń kó wọn fún ìkòkò pé kí wọ́n pa wọ́n nítorí òṣèlú yín. Àtayọ̀délé Fáyọ̀ṣe, àtàrẹ Bọ́lá Ahmed Tinubu àti Ṣèyí Mákindé, bring back our children. Ayọ̀délé Fáyọ̀ṣe, a mọ̀ wípé ọgbọ́n àlùwàlá olóògbò titi yín náà àti kẹran jẹ ni. Ẹ ti jọjọ po PDP, ẹ ti da gbogbo ẹ̀rú, APC lẹ fẹ́ wá há sí. Ẹ̀yin náà ibi tí wọ́n á fi yín kẹ́ sílẹ̀ ń wá bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn. Bóyá wọ́n wá mínísítà, bó ń wá sínétọ̀, tó bá ti lọ tó ti ṣe ìṣèlú títí wọ́n ti ṣe gọ́vnà, wọ́n ti ṣe gbogbo ẹ̀. Bí wọ́n á ṣe jẹ sínétọ̀ tí wọ́n á ṣàríbì kan fi wọ́n sí, òun ni wọ́n mú wa kiri. Amọ̀rú yín, ọmọ kiri, ó sọjọ́ ilé lọ́jọ́ kìíní àná. Ṣèbí wọ́n padà fún ní ìbò, wọ́n padà fún ní post ni. Ọmọ kiri, wọ́n padà fún ní post ni. Gbogbo yín pátá kò sí ètò ṣẹ́ra wọn. Ó kàn bẹ̀rẹ̀ sí sọ gbogbo àwọn nǹkan tó ń sọ náà lẹ́ni ni irọ́ náà ni, látàrí kó bá lè rójú rere o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Bóyá tó bá padà débẹ̀ lẹ́lẹ́kejì wọ́n á rí ibì kan fi yín há sí. Gbogbo yín ipò lẹ̀ ń lé mú kiri, òṣèlú lẹ̀ ń bá ṣera. Ẹ wá ti lo òṣèlú yẹn báyìí, ẹ ti fi ba ilé jẹ́, ẹ ti fi bọ̀nà jẹ́, ẹ ti fi ba ilẹ̀ Yorùbá jẹ́. Kò síbì kankan tó dáa, kò síbì kankan tó rọrùn. Èkó nìyẹn, Lẹ́kí àná ni wọ́n mú àwọn agbésùmọ̀mí níbẹ̀. Gbogbo inú ìlú pátá ni wọ́n ti wà. So torí òṣèlú àwọn tí wọ́n mú ní Èkó yẹn náà, ìjọba tó wà lẹ́kọ̀ọ́ ṣé kìí ṣe ìjọba APC ni? Sanwó-Olú kìí ṣe APC. Ní Ògùn State ta ló wà ń bẹ̀ kìí ṣe APC. Ondo kìí ṣe APC. Ṣé Èkìtì kìí ṣe APC? No, ìbéèrè ni o. Ṣé kìí ṣe ìjọba APC ló wà ní Èkìtì? Ṣé wọn ò jíyàn gbé níbẹ̀? Wọn ò lọ pa pásítọ̀ mọ́lé, wọn ò lọ pamọ́ inú ilé ìjọsìn. Kwara nìyẹn, odidi over 30 communities ló ti dahoro lábẹ́ ìṣèjọba gọ́vnà Abdulrahman Abdulrasaq. Ṣé kìí ṣe APC ni?
ṣe rí wọn o ẹ̀yin ènìyàn wa. kí ló dé tí Ayọ̀ Fáyọ̀ṣe tó jẹ́ ọmọ Èkìtì kò ṣe sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n wọlé ìjọsìn tí wọ́n lọ kó lẹ́kìtì tí wọ́n dẹ̀ pa pásítọ̀ sójú ẹsẹ̀? Kí ló dé tí Ayọ̀ Fáyọ̀ṣe ò sọ̀rọ̀? Ṣé gómìnà ìpínlẹ̀ Èkìtì ṣé òun náà kò gba owó security vote ni? Àní ìkà ni gbogbo yín. ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó wà ní ọwọ́ àwọn agbésùmọ̀mí nípínlẹ̀ Ọ̀yọ́ àti olùkọ́ wọ́n ti sọ di òṣèlú o. Ayọ̀délé Fáyọ̀ṣe ó ní orchestrated ni o. Wọ́n ti bẹ̀rẹ̀ o bọ́n ṣe ń bá a bọ̀ yìí. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí kó dàbí ọ̀rọ̀ àwọn Ṣíbọ́gẹ̀ o. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí kó dàbí ọ̀rọ̀ Ṣíbọ́gẹ̀. Ṣàǹpọ̀ òun náà sọ nísìnyí ó ní wọ́n gbé plákà lọ sí Amẹ́ríkà wọ́n ṣe kinní kan lọ sí Amẹ́ríkà Ṣíbọ́gẹ̀ o Ṣíbọ́gẹ̀ o. Báwo ni insurgency ṣe wọ̀lú? Báwo ni ìgbésùmọ̀mí ṣe wọ̀lú? Ayọ̀délé Fáyọ̀ṣe bóyá ilé bá wa dáhùn ìbéèrè yẹn wípé ìgbà wo ni àwọn agbésùmọ̀mí tí wọ́n wọlé, àwọn wo ló kó wọn wọlé? Ṣe rí pé àbòsí ni gbogbo yín ṣe, àbòsí lẹ̀ ń ṣe. Ẹ má ba ìlú jẹ́, ẹ tẹ̀ ti bàjẹ́ ni, ẹ ti bàlú jẹ́, ẹ ti balé jẹ́, ẹ ti bọ̀nà jẹ́. Kò síbì kan tó fararọ nínú ìlú. Ẹ̀yin ènìyàn wa jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán wa. Òun látọrí sọ fún wa wípé àwọn eléyìí wọn ò ní kankan tí wọ́n fẹ́ wọ́n fà yín. Ṣé ẹ ráyé wọn lóde? Wọ́n fi ará ìlú wọ́n fi play political. Ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ kí á dìde kí á gbára wa torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àwọn eléyìí wọn ò ní nǹkan gidi kan tí wọ́n fẹ́ wọ́n fà ará ìlú. Yorùbá jí má sùn. Èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show. Báwa máa pín ètò wa ìpín lógúnlógún ìpín lọ́gbọ̀lọ́gbọ̀ kó dọ́dọ̀ wọn. Ayọ̀délé Fáyọ̀ṣe ẹ bá wa dáhùn ìbéèrè yẹn wípé báwo ni àwọn agbésùmọ̀mí báwo ni wọ́n ṣe wọlé, àwọn olólọ kó wọn wá wọlé àtàwọn òwò gan ló orchestrated ẹ o. Bóyá ẹni jáde kẹ wá sọ ni gbogbo yín pátá ìkà ni ẹ kì í ṣàbíyamọ. Àṣàkẹ́ TV show.